Jésù ènìyàn mímọ́. Olúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Ẹ tu ènìyàn mi nínú. Olúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Kedere adarí àṣeyọrí rẹ̀ yìí. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Kedere adarí àṣeyọrí rẹ̀ yìí. Ohùn ẹni tí kì í gbé ní jù. Ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ohùn ẹni tí kì í gbé ní jù. Ẹ tún ọ̀nà Olúwa ṣe. Òkòkò títọ́ ní aginjù fún Ọlọ́run wa. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Mo fi tìrẹ̀lẹ̀ sọ lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Kí a tó ṣe ohunkóhun, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ gba ọpẹ́ wa. Jésù. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. Jésù. Fún oore ọ̀fẹ́ tẹ́tí fún wa gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí ètò Oníyìn Rere Síónì lónìí. Kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, bí kò ṣe àánú tí a tún rí gbà lẹ́ẹ̀kan sí níwájú yín. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. Adániwáyé ẹ gba ọpẹ́ wa. Olúwa ẹ gba ìyìn wa. Fún àwọn oore ọ̀fẹ́ ńláńlá tá a rí lábẹ́ ìṣàkóso àjíǹde yín. Olúwa ẹ gba ìyìn wa. Nítorí wípé àánú wà títí lódodo dájúdájú lórí ayé wa. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ìṣẹ́ tó bá dúró ẹ dáríjì wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín ló lè rà wá padà, ló tún lè gbé wa ró. Olúwa ẹ fọhùn ọ̀rọ̀ yín jáde. Ọ̀rọ̀ yín èyí tí ó dá wa padà sí ojú ọ̀nà tí ò ní jẹ́ ká máa rìn kiri bí àgùntàn tí kò lólùṣọ́. Olúwa ẹ sọ̀rọ̀ ìgbàlà yín jáde. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ gbé wa ró. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ ràn wá lọ́wọ́. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ ṣamọ̀nà wa. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ jẹ́rìí ara yín nínú ayé wa. Nípasẹ̀ ọ̀rọ̀ yín jẹ́ kí ojú rere kó rọ̀gbà yín wá ká. Nípasẹ̀ ọ̀rọ̀ yín jẹ́ kí ọlá yín kó wà pẹ̀lú wa. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ dá wa ní ìdè. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ ràn wá lọ́wọ́. Nípasẹ̀ ọ̀rọ̀ yín má jẹ́ kójú kó tì wá. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ gbé ìdílé wa dìde. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ ran ayé wa lọ́wọ́. Nípasẹ̀ ọ̀rọ̀ yín nínú ayé wa ẹ ṣe ara yín lógo. Nípasẹ̀ ọ̀rọ̀ yín má jẹ́ àwa bákan náà mọ́. Nípasẹ̀ ọ̀rọ̀ yín jẹ́ kí ojú rere kó rọ̀gbà yín wá ká. Ẹ gbé ẹ̀bẹ̀kẹ́ gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín. Alukọ Jésù. Hallelujah, hallelujah. Pẹ̀lú ọ̀rọ̀ ìgbàlà àti agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ni mo kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Oníyìn Rere Síónì fún ti ọ̀sẹ̀ yìí, ìyẹn ọ̀sẹ̀ tó tẹ̀lé àjíǹde. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tó fi fún wa gẹ́gẹ́ bí alààyè ọkàn láti tún péjọpọ̀ lórí ètò tòní. Lórúkọ Jésù Olúwa yóò la ayé wa kọjá. Mo ní lórúkọ Jésù Olúwa yóò la ayé wa kọjá. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò ran ayé wa lọ́wọ́. Lórúkọ Jésù àánú Ọlọ́run ọ̀gá àgó yóò wà pẹ̀lú wa. Lórúkọ Jésù ẹnikẹ́ni inú wa ò ní ṣubú. Ará nínú Olúwa. A ti sọ fún wa pé lórí ètò yìí a ò wá láti wá máa polówó ogun. A ò wá láti wá máa polówó pé ogun ìdílé yìí ẹ̀ ló ń jẹ́ ẹ̀. Ogun ìdílé wa bẹ́ẹ̀ ló ń jà ẹ̀. A ò wá láti wọ́n máa polówó yẹn. Nǹkan mẹ́ta kan lọ́lọ́run rán wa láti ṣe payá púpọ̀ lórí ètò yìí. Àkọ́kọ́ ọbẹ̀ ni wípé nǹkan tó ń pè ní ogun ó wà lóòótọ́. Nǹkan tó ń pè ní ogun ló wà lóòótọ́ gẹ́gẹ́ bí Olúwa ti paláṣẹ fún wa láti máa sọ fún gbogbo ènìyàn lórí ètò yìí. Nǹkan tí wọ́n ń pè ní ogun ó wà ní òtítọ́. Nǹkan tó ń pè ní ogun ó wà lótìtọ́. Ogun jà àwọn ènìyàn lótìtọ́. Ogun jà àwọn ènìyàn ní òtítọ́ lóòtítọ́ àti lódodo. Ogun jà àwọn ènìyàn
ọ̀pọ̀lọpọ̀ lógún jà, ọ̀pọ̀lọpọ̀ lógún já lọ́rẹ́, ọ̀pọ̀lọpọ̀ lógún ìdílé bàbá, ogun ìdílé ìyá ló ń já lọ́rẹ́. Ṣùgbọ́n àwọn tí nǹkan tá à ń pè ní ogun yìí ń jà, wọn ò tó nǹkan, àfọwọ́fà ló ṣe kíni, òun ló pọ̀ jù, àfọwọ́fà ló pọ̀ jù ní nǹkan tí ayé àkókò yìí ń sọ, àfọwọ́fà òun ló pọ̀ jù. Ará nínú Olúwa, Ọlọ́run tún rán wa lórí ètò Oníyìnrere Síónì lónìí láti wá kéde ìgbàlà náà sínú ayé rẹ níbikíbi tí o ti ń wò wá àti ní pàápàá ní àkókò tó ń kó lè máa wò wá. Ọlọ́run tún rán wa wá lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ikọ̀ rẹ̀ láti kéde ọ̀rọ̀ ìgbàlà, láti kéde ọ̀rọ̀ ìtúsílẹ̀ sínú ayé rẹ. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán wa wá láti wá jẹ́ kó mọ̀ lónìí pé nítorí ọ̀rọ̀ rẹ, nítorí ọ̀rọ̀ rẹ, nítorí ọ̀rọ̀ rẹ, kí ni àwọn nǹkan tó sápamọ́ sábẹ́ ìṣàkóso nítorí ọ̀rọ̀ rẹ, òun ni Ọlọ́run fẹ́ lò láti bá wa sọ̀rọ̀ lórí ètò tòní. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Lúùkù orí 5 láti ẹsẹ̀ kínní, ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní, ẹ kàwé. Ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn ṣù mọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó sì dúró létí adágún Jerúsálẹ́mù, ẹ kàwé. ó sì rí ọkọ̀ méjì, tí wọ́n gúnlẹ̀ létí adágún, hallelujah. Ó ní ó sì ṣe, nígbà ẹtún kà láti bẹ̀rẹ̀. ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn ṣù mọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó sì dúró létí adágún Sanedriati, ó dúró létí adágún ẹtún kà, ẹ kàwé lẹ́ẹ̀kan sí. ó sì rí ọkọ̀ méjì, wọ́n gún létí adágún, ẹ kàwé. Ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn, wọ́n fọ àwọn wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ kíyèsí nǹkan kan wípé etí adágún ni wọ́n wà. Etí adágún ni wọ́n wà. Bíbélì sọ pé wọ́n wà létí odò, kò sọ wípé wọ́n wà ní etí òkun, ó ní wọ́n wà ní etí adágún. Àwọn apẹja wọ́n wà ní etí, ó dárúkọ adágún yẹn lẹ́ẹ̀mejì. Kò sì sí nǹkan rere kan tó lè jáde láti inú adágún, hallelujah. Kò sí nǹkan rere kan tí ó lè jáde láti inú adágún. Ọlọ́run má jẹ́ káyé wa wà nípò adágún. Kò sí nǹkan rere kan tó lè jáde nínú adágún. Kò sí ohun alààyè kan, kò sí ohun ìdùnnú kan, kò sí ohun ẹ̀rí kan, kò sí ohun ìdùnnú kan tó lè jáde láti inú adágún. Bíbélì pè adágún lẹ́ẹ̀mejì nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, yóò pè adágún ní ẹ̀ẹ̀mejì nítorí pé kò sí nǹkan rere kan tó lè jáde láti inú adágún. Bíbélì sọ wípé nígbà tí wọ́n tó di etí adágún yìí, ó bá àwọn ènìyàn, àwọn apẹja, wọ́n sọ̀kalẹ̀ kúrò nínú ọkọ̀ wọn, wọ́n ń fọ àwọn wọn nítorí pé gbogbo ti di full stop. Kò sí, wọ́n ti ṣe wàhálà títí wọn ò rí nǹkan kan, kò sí èrè kan, kò sí ìdùnnú kan, kò sí àlàáfíà kan, wọn ò ní ẹ̀rí kan, wọ́n fọ àwọn wọn nítorí pé gbogbo ẹ̀ ti ṣe kíni, ó ti di full stop, hallelujah. So kò sí èrè kan níbẹ̀ nítorí wípé nígbà tí wọ́n ti ṣe gbogbo wàhálà tán, wọ́n ti parí, wọ́n ti wò wípé kò sí ẹ̀rí kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló wà ní ipò adágún, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti wà ní ipò full stop, ní ipò tí kò sí ẹ̀rí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà ní ipò adágún tí kò fọhùn rere kankan jáde. Ọ̀pọ̀lọpọ̀ ìpè ló wà ní ipò adágún. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ ló ti wà ní ipò tí wọ́n ti ń fún àwọn wọn pé níbi tàdé bá dé, ẹ jẹ́ ká ṣe kíni, ká máa gbalé wa lọ. Kò sí àrò pé nǹkan kan tún lè wù jáde mọ́, àrò pé nǹkan rere kan lè jẹ jáde mọ́. Jésù rí ó rí wọn tí ó pàdé àwọn ọkọ̀ méjì ní etí adágún, ó sì bá wọn tí wọ́n ń fọ àwọn wọn, ẹ kàwé. Ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà, tí í ṣe ti Símónì, ó sì bẹ̀ kí ó tẹ̀ sí ẹ̀yìn, díẹ̀ kúrò ní ilẹ̀, hallelujah. Ẹ̀rí, Jésù rí ọkọ̀ méjì, ó rí ọkọ̀ méjì, ṣùgbọ́n ó pinnu láti wọnú ọkọ̀ kan, láti lo ọkọ̀ kan fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wọnú ọkọ̀ ayé mi wá, àdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, wọnú ọkọ̀ ayé mi wá. Ọkọ̀ ayé mi nílò ìrànlọ́wọ́ rẹ, ọkọ̀ ayé mi nílò ìdásí rẹ, ọkọ̀ ayé mi nílò ìrànlọ́wọ́ rẹ, ó nílò ìbápàdé rẹ. Wọnú ọkọ̀ ayé mi wá, Jésù olùgbàlà. Bí o ti wọnú ọkọ̀ Símónì, wọnú ọkọ̀ ayé mi wá. Ọba àwọn ọba, wọnú ọkọ̀ ayé mi wá. Àjíǹde àti ìyè, wọnú ọkọ̀ ayé mi wá. Ọkọ̀ ayé mi nílò ìfọwọ́kàn rẹ, ó nílò ìdásí rẹ. Jésù Olúwa wa. Jésù rí ọkọ̀ méjì létí adágún, ṣùgbọ́n ó pinnu láti wọnú ọkọ̀ kan, ó pinnu láti wọnú ìgbéyàwó kan, ó pinnu láti wọnú iṣẹ́ kan, ó pinnu láti wọnú iṣẹ́ ìránṣẹ́ kan, ó pinnu láti wọnú ìpè kan, ó pinnu láti wọnú ayé ọmọ rẹ, ó pinnu láti wọnú okòwò kan, ó pinnu láti wọnú làálàá kòókòó jẹ́ǹjẹ́ kan, ó pinnu láti wọnú ìdílé kan, Jésù pinnu láti
láti wọnú ìgbéyàwó kan nítorí pé ó rí ọkọ méjì, ó rí ìgbéyàwó méjì, ó rí iṣẹ́ méjì, ó rí okòwò méjì, ó rí ìpè méjì, ó rí iṣẹ́ ìránṣẹ́ méjì, ṣùgbọ́n ọba àwọn ọba pinnu láti wọnú ẹyọ kan nínú àwọn tí Olúwa yóò wọnú ayé rẹ̀ lónìí fún ìdáǹdè, fún ìtúsílẹ̀ lórúkọ Jésù. Ó wọnú ayé rẹ̀. Àmín Jésù. Mo nínú àwọn tí Ọlọ́run yóò pinnu láti lò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ wọnú ayé rẹ̀. Ó rí wọn létí adágún, ṣùgbọ́n ó rí pé méjì ni wọ́n, ṣùgbọ́n ọba àwọn bá pinnu láti wọnú ẹyọ kan lórúkọ Jésù. Olúwa yóò wọnú ayé rẹ̀. Gbogbo ibi tí ìgbéyàwó rẹ, ìpè rẹ, iṣẹ́ ìránṣẹ́ rẹ, iṣẹ́ rẹ, okòwò rẹ tó ti ń wà ní ipò ìdádágún tí ẹ ti fún àwọn nítorí pé ìrètí ti sọnù, pé wo ẹ jẹ́ ká máa bá ti wá lọ, kò sí ìrètí mọ́, ṣùgbọ́n nítorí pé ọba àwọn ọba pinnu láti wọnú ọkàn Símónì lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ wọnú ọkàn ayé rẹ̀. Ẹ kàwé síwájú. Ó sì bẹ́ẹ̀ tí ó tẹ̀ sẹ́yìn díẹ̀ kúrò nílẹ̀, ó sì jókòó, ó sì ń kọ́ ìjọ ènìyàn látinú ọkọ̀ náà. Hallelujah. Olúwa pinnu láti wọnú ọkàn Símónì, láti lò fún iṣẹ́ mímọ́ rẹ̀, láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ kàwé. Bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, ó wí fún Símónì pé tì í sí ibú. Ẹ kàwé. Kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. Kí o sì ju àwọn sí ìsàlẹ̀ fún àkópọ̀. Pé tó ń tọ́ pé nígbà tí Jésù dé etí adágún, ó ti rí pé etí adágún náà wà. Wọ́n sì lè kó ohun rere kan jáde níbẹ̀. Ṣùgbọ́n ó wọnú ọkàn èèyàn kan nítorí pé kò fẹ́ kó padà sílé lófo. Lórúkọ Jésù, ò ní ìrìn àjò ayé ẹ̀ lófo. Àmín Jésù. Mo ní ìrìn àjò ìgbéyàwó rẹ kò ní já sí òfo. Àmín Jésù. Ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yín kò ní já sí òfo. Àmín Jésù. Ìrìn àjò ìpè yín lórúkọ Jésù, gbogbo ibi tó ti wà létí adágún tó nílò ìbápàdé Ọlọ́run lórúkọ Jésù kò ní já sí òfo. Àmín Jésù. Nígbà tó lo ọkọ̀ yìí tán fún ìpè, tó lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí tán, ó sọ wípé pé ọba rí nínú òde olùmọ̀ràn kan ni, ó ní ó yà tì í síbú. Ẹ kàwé. Símónì sì dáhùn. Ó sì wí fún un pé olùkọ́ni, gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́, àwa kò sì mú nǹkan, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ. Hallelujah. Ó sọ pé olùkọ́ni, ọ̀gbẹ́ni tíṣà gbẹgbẹgbẹgbẹ, nítorí pé Símónì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí apẹja ni, ó bá lọ́wọ́ bàbá ẹ̀ ni, ó tún kàwé nípa apẹja, kì í ṣe ó ṣe tíọ́rì, ó tún ṣe practical. Hallelujah. Símónì ṣe tíọ́rì, ó tún ṣe practical nípa iṣẹ́ apẹja, ògbóǹtarìgì apẹja ènìyàn ni. Ṣùgbọ́n níjọ́ tí à ń sọ yìí, gbogbo ìmọ̀ àti ọgbọ́n tó ní ó fèlì ẹ̀, gbogbo ìmọ̀ tí wọn náà rò pé o ní lórí ìgbéyàwó ẹ tó ń fèlì ẹ lọ́wọ́, gbogbo ọgbọ́n tó rò pé o ní lórí iṣẹ́ ẹ pé àti pẹ́ nínú iṣẹ́ yìí náà tó fèlì ẹ lọ́wọ́, gbogbo ìmọ̀ tó o ní lórí ìrìn àjò ayé ẹ nípa pé tí n bá débi, tí n bá kúrò ní Aké màá bọ́ sí Ṣàpọ́n, tí n bá kúrò ní Ṣàpọ́n 2 o'clock màá bọ́ sí Àdàtọ́ ní 3 o'clock, tí n bá ṣe meeting 3 o'clock tán màá bọ́ sí Òṣìẹ̀lẹ̀ 6 o'clock. Ó fèlì ẹ. Gbogbo ọgbọ́n tó ń wò pé tó rò pé ọgbọ́n orí ẹ ló fi ń tọ́ ọmọ rẹ tó máa fi jẹ́ ọmọ gidi níwájú Ọlọ́run, ó fèlì ẹ. Ṣùgbọ́n ní ọjọ́ yìí Jésù ọba rínúròdì olùmọ̀ràn kan nítorí pé ó fẹ́ kí a yin Ọlọ́run lógo láti inú iṣẹ́ ìránṣẹ́ yìí. Bíbélì pinnu láti lu ọkọ̀ Símónì. Hallelujah. Ṣùgbọ́n nígbà tó lu ọkọ̀ yìí tán, ó sọ pé tì í síbú. Ẹ túbọ̀ yẹn kà. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ, èmi ò ju àwọn náà sí ìsàlẹ̀. Nígbà tí wọ́n sì ṣe èyí, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. Hallelujah. Símónì sọ pé ọ̀gbẹ́ni olùkọ́ni, gbogbo òru àná láti fi ṣiṣẹ́ àárín kankan. Gbogbo ẹgbẹ́ báwọn náà ṣe máa ń complain tá a máa ń mú àwáwí wá ní pé kí ni a máa ti gbé ọmọ yìí lọ sọ́dọ̀ bàbá lágbájá, bọ́n ṣe ní bàbá yẹn gbóná tó kò bá rí nǹkan kan ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí, a máa ti gbé ọmọ yìí lọ sọ́dọ̀ wòlíì kan, wọ́n ní wòlíì yẹn gbóná gan kò bá rí nǹkan kan ṣe sọ́rọ̀ mọ́ tó wà nílẹ̀ yìí, a máa ti gbé situation lọ sọ́dọ̀ àwọn ọ̀gá àgbà níbi iṣẹ́, àwọn ọ̀gá àgbà níbi iṣẹ́ wọ́n ti wo fáìlì yìí ṣùgbọ́n ní pẹ́ni yóò wọ́ọ̀tì fún promotion, a ti gbé contract lọ sọ́dọ̀ àwọn tó lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n wọn ò rí nǹkan kan ṣe sí. Bẹ́ẹ̀ni àti ń ṣe máa ń complain ní pé iṣẹ́ ìránṣẹ́ yìí máa ti pẹ́, kí ni àwọn wòlíì tó lórúkọ dáadáa máa ti wọnú iṣẹ́ ìránṣẹ́ yìí kò máa dìde, kí ni àwọn tó lówó tó lọ́rọ̀ dáadáa wọ́n máa lè dá sí iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n kò máa sí ìrànlọ́wọ́, kí lẹ̀yin fẹ́ ṣe sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Símónì sọ fún Jésù létí adágún yẹn wípé kí ni tá a ti wà níbí a ti fi gbogbo òru ṣiṣẹ́, kí ni mo ní first degree, mo ní second degree,
mo ní third degree hallelujah mo ní first degree mo ní second degree mo ní third degree tó bá tún jẹ́ pé ká tún mú èèyàn bàbá mi mú èèyàn èmi gan tún mú èèyàn ṣùgbọ́n àríṣẹ́ hallelujah kí ni tó bá jẹ́ kò sí ìlú tá àti dé lórí pé kí ìpè yìí kó lè fọhùn kò síbi tá àti ṣiṣẹ́ ìránṣẹ́ ṣé gbà yìí wá ní ọ̀dọ̀ yìí wá fẹ́ ṣe kí ni olùkọ́ ni gbogbo òru láti fi ṣiṣẹ́ àrí nǹkan kan ó ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ̀ hallelujah olúwa sọ̀rọ̀ àgbà ìgbàlà rẹ̀ sínú ayé mi àdúrà olúwa sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ sínú ayé mi adániwáyé sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ àṣẹ tí ó ràn ayé mi lọ́wọ́ tí ó dá ayé mi nídè tí ó tù mí sílẹ̀ sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ jáde olùgbàlà sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ jáde ọ̀rọ̀ ìgbàlà rẹ̀ yìí tí ó mú mi wọ́n ní ìṣẹ́lẹ̀gbọ́ lọ sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ jáde ẹ̀mí mọ́ sọ̀rọ̀ ìgbàlà rẹ̀ jésù olúwa wá ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà mí là ọ̀rọ̀ rẹ̀ ló wò mí sàn ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà mí là. Símónì sọ pé nítorí ọ̀rọ̀ rẹ̀ sà. Bẹ́ẹ̀ni. Nítorí pé àṣẹ jáde látẹnu yín nítorí pé àti ẹ̀gbọ́n tí ṣì ń sìn a rí pé ó wọ̀ tí nǹkan tá a lè gbọ́ nítorí pé ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n nígbà tí Kristi ń kó àjọ ènìyàn lọ́wọ́ yẹn àwọn ẹja náà wá gbọ́rọ̀ olùgbàlà ìtorí ẹni Jésù ṣe sọ wípé tí àwọn ọ̀rẹ́ bọ ibú hallelujah nígbà tí nítorí pé wọ́n ti wà létí odò adágún yẹn adágún ò sì lè mú nǹkan rẹ̀ kan jáde adágún ò lè mú nǹkan ọ̀dùnnú jáde adágún ò lè mú nǹkan àlàáfíà jáde adágún ò lè mú nǹkan èrè kan jáde ṣùgbọ́n nítorí pé wọ́n wà lẹ́nu ọ̀nà adágún etí adágún ni Jésù bá wọn ó bá wọn tí wọ́n ń fọ àwọn wọn nítorí pé ìrètí wọn ti sọnù ìrètí wọn ti pín wọn ò ní ìgbẹ́kẹ̀lé mọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni wọ́n ti wò pé kò sí ọ̀nà àbáyọ mọ́ kò sí bí a ṣe lè dìde mọ́ kò sí ohun tí a lè ṣe mọ́ ipá wa ti pín ọgbọ́n wọn ti já wọn kulẹ̀ gbogbo nǹkan tí wọ́n mọ̀ ó ti fẹ́ẹ̀lì wọn ṣùgbọ́n ní ọjọ́ yẹn olùgbàlà sọ wípé ẹ ti àwọn yín sí ibú wọ́n sì kó àpò ṣùgbọ́n Símónì sọ wípé nítorí ọ̀rọ̀ rẹ nítorí pé ẹ sọ bẹ́ẹ̀ ẹ ti jẹ́ ká mú ọ̀rọ̀ yín lò náà nítorí pé ó ṣeéṣe kọ́rọ̀ yín wúlò nítorí pé ó ṣeéṣe kí ọ̀rọ̀ yín gbé wa dìde nítorí pé ó ṣeéṣe kọ́rọ̀ yín gbà wá là nítorí pé ó ṣeéṣe kí ọ̀rọ̀ yín rà wá padà Bíbélì sọ ẹ̀kàwé kí ló sọ. Nígbà tí wọ́n sì ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn wọn sì yá lórúkọ Jésù wàá kó ọ̀pọ̀lọpọ̀ ẹja ẹ jẹ́ ká sọ fún olùgbàlà gbogbo ibi tí ìrètí mi ti pín mú mi kó ọ̀pọ̀lọpọ̀ ẹja ayọ̀ ní ti ìrìn àjò mi àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ gbogbo ibi tí ìrètí mi ti pín mú mi kó ọ̀pọ̀lọpọ̀ ẹja ayọ̀ nínú ìgbéyàwó mi ọ̀pọ̀lọpọ̀ èrè nínú iṣẹ́ ìránṣẹ́ mi èrè ayọ̀ nínú ìgbéyàwó mi èrè ayọ̀ lórí àwọn ọmọ gbogbo ibi tí ìrètí mi ti pín mú mi kó ọ̀pọ̀lọpọ̀ ẹja ẹ̀mí mímọ́ nú ayé mi lọ́wọ́ ipá mi ti pín ọgbọ́n mi ti pín mi ò mọ ohun tí mo lè ṣe mọ́ ìwé ti já mi kulẹ̀ àwọn ọ̀rẹ́ ti já mi kulẹ̀ ibi tí mo ní connections sí wọ́n ti já mi kulẹ̀ ẹ̀mí mímọ́ dìde ìrànlọ́wọ́ fún mi jẹ́ kó àkókò ẹja ran ayé mi lọ́wọ́ Jésù Olúwa wa wàá kó àkókò ẹja àtẹ̀mí àti ìwọ níbi tí ìrètí wa ti pín tí ọgbọ́n orí wa ti já wa kulẹ̀ ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ olùgbàlà ó nítorí ohun látòrí ìtẹ́ tó sọ pé tì í sí ibú wọ́n ti sì tì í sí ibú wọ́n sì kó àkókò ẹja lórúkọ Jésù ó yá ó kó èrè ayọ̀ ní 2024 yìí gbogbo bí tí 2023 ti já wa kulẹ̀ gbogbo bí tí 2023 ti pa wá lẹ́kún gbogbo tá a ti sọ̀rọ̀ ètí ní 2023 ní 2024 yìí a ó kó àkókò ẹja ìrànlọ́wọ́ Ọlọ́run ó dìde fún wa àwọn ohun tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ni pé etí adágún ni wọ́n wà ìwọ náà wáyé rẹ ìjọ tí wèrè bá mọ̀ pé òun ya wèrè ìjọ yẹn ló sàn hallelujah wáyé rẹ ṣé kìí ṣe tí adágún ló wà ṣé kò ṣe tí adágún nígbéyàwó rẹ wà wáyé ọmọ rẹ ṣé kìí ṣe tí adágún ló wà wo iṣẹ́ ìránṣẹ́ rẹ ṣé kìí ṣe tí adágún ló wà wo okòwò rẹ ṣé kìí ṣe tí adágún ló wà ẹ wo ìpè yín sà ẹ̀yin wòlíì Ọlọ́run ẹ wo ìpè yín ṣé kò ṣe tí adágún ló wà ẹ̀yin ikọ̀ àti ìríjú Ọlọ́run ẹ̀yin násìrì Ọlọ́run tí Ọlọ́run lò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn lákòókò yìí ó ń lò yín fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn ṣe ṣùgbọ́n ṣé kìí ṣe tí adágún lẹ wà
because Ọlọ́run lè máa lo ènìyàn nígbà míì ṣùgbọ́n kó má pass kó má fail kó má kó lójú kan hallelujah ẹ̀ẹ́dẹ́ lómi àti pé 50 years ní ṣọ́ọ̀ṣì àwọn ẹ̀ máa ń pé ìpéjọpọ̀ ẹ̀yàn ọmọ Ọlọ́run yìí ní 50 years nítorí pé ìjọ náà wà létí adágún gbogbo tí ẹ ti wà létí adágún ìrànlọ́wọ́ Ọlọ́run látòkè wá ó gbé yín dìde mo ló gbé ọ dìde àtẹ̀mí àti ìwọ gbogbo bí tá a ti wà létí adágún Olúwa gbé ọ dìde agbára Ọlọ́run alààyè láti ọ̀run ohun tó sọ wípé tì í sí ibú tó wọ́n pé tí adágún làwọn pípù yìí wà wọn ò lè kó ohun rere kan jọ wọn ò lè ní ẹ̀rí kankan wọn ò lè ní story wọn ò lè ní testimony kankan létí adágún lórúkọ Jésù ohun Olúwa ó gbé ọ dìde létí adágún ni wọ́n wà o ibẹ̀ ni Jésù ti bá wọn o wọ́n ń fọ àwọn wọn nítorí pé ìrètí wọn ti pé hallelujah wọ́n ń fọ àwọn wọn nítorí pé ìrètí wọn ti pé ṣùgbọ́n olùgbàlàdé etí adágún ó ní pé etí adágún tó wà kò lè ṣe wọn láǹfààní ó pinnu láti wọnú ọkọ̀ Símónì ó sọ ọ̀rọ̀ Ọlọ́run tán ó ní kí wọ́n tì í síbú wọ́n sì kó àkópò ẹja wàá kó àkópò ẹja ìwọ náà wọ ayé rẹ ṣé kò ṣe etí adágún tó wáyé pé etí adágún ló wà kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ayé rẹ bó bá jẹ́ etí adágún ló wà wá Ọlọ́run rí ayé rẹ ò lè wà létí adágún kò rò pé máa mú testimony rere kankan jáde hallelujah ayé rẹ ò lè wà létí adágún kó o rò pé máa mú testimony kankan jáde kó o rò pé máa mú ẹ̀rí kankan jáde ìgbéyàwó rẹ iṣẹ́ rẹ okòwò rẹ ìpè àti iṣẹ́ ìránṣẹ́ rẹ kò lè wà létí adágún kó o rò pé máa mú testimony kankan jáde ó wà létí adágún ipá rẹ pin ló ṣe lọ ń wá àwọn tó máa sín gbẹ́rẹ́ fún ọ ó wà létí adágún ipá rẹ pin ló ṣe lọ ń wá àsìjẹ tó máa jẹ ó wà létí adágún ipá rẹ pin ló ṣe ń wá àgúnmu alábàdì tó máa lò ṣùgbọ́n nítorí pé etí adágún tó wà kò lè ṣe aláǹfààní ọwọ́ Ọlọ́run nìkan lè dá sí tó lè gbé ọ dìde kúrò níbẹ̀ ọwọ́ náà yóò gbé ọ dìde àkíyèsí kejì ni pé Símónì gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ayé rẹ jẹ́wọ́ gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ayé rẹ èyí tí wọ́n sọ ní rédíò èyí tí wọ́n sọ ní tẹlifíṣàn èyí tí wọ́n wàásù ṣọ́ọ̀ṣì ìyá mi kan tiẹ̀ máa ń dáṣà kan á ní Kúnlé ta ni ẹlẹ́nu gbọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì lénìí wọ́n ti máa ń dáṣà yẹn ti pẹ́ ta ni ẹlẹ́nu gbọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì lénìí ìbí wà ń gbé ta ni ẹlẹ́nu gbọ̀rọ̀ ìjọ kan máa pọmọ yẹn pé wa náà kí ni túmọ̀ ẹlẹ́nu gbọ̀rọ̀ tí wọ́n mi máa ń sọ wọ́n ní ta ló oníwàásù lé ní ṣọ́ọ̀ṣì oníwàásù ṣọ́ọ̀ṣì náà ẹlẹ́nu gbọ̀rọ̀ oníwàásù nínú ìjọ lẹ́yìn gẹ́gẹ́ bí ẹlẹ́nu gbọ̀rọ̀ níbi tó pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run mi níbi tó ní agbára dé tí kò sẹ́ni tí Ọlọ́run ò lè fi ọ̀rọ̀ rẹ̀ rán oníwàásù nínú ìjọ lẹ́yìn níbi Ọlọ́run gbọ̀rọ̀ ṣe é gbọ̀rọ̀ Ọlọ́run láàyè nu ayé yín tó wà ní ipò tó wà yẹn ọ̀rọ̀ Ọlọ́run ò sí bẹ́ẹ̀ ni iṣẹ́ yín tó wà bó ṣe wà yẹn ẹ tẹ̀lé ohun Olúwa ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni ìgbéyàwó yín tẹ̀ ń ṣe tó wù yín nínú ẹ̀yẹn ọ̀rọ̀ Ọlọ́run ò lágbára níbẹ̀ kò pàṣẹ níbẹ̀ ni ohun yín nìkan ló ń pàṣẹ níbẹ̀ hallelujah Símónì gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkọ rẹ̀ hallelujah so bí ìjọ tẹ́ ẹ bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkọ yín ìjọ ẹ̀ lè máa rí pé ayé yín máa kúrò níbi ẹtí adágún ẹ̀ lè máa lè kó àkókò ẹja lórúkọ Jésù ó yá ẹ̀mí tó tako ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ tí kò fẹ́ kó o gbí kó o lè dìde ẹ̀mí tó tako òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ wà ní ipò ìjìyà nítorí pé wọn ò fẹ́ gba ìbáwí ẹ ṣe gbà káwọn ènìyàn bá yín wí kán fi ọ̀rọ̀ Ọlọ́run bá yín wí kí àwọn ogun ọ̀run má bá yín wí ẹ ṣe gbà kí ọ̀rọ̀ Ọlọ́run bá yín wí kó ta àbàyí kẹ́ ẹ ṣàtúnṣe ju káwọn ogun ọ̀run bá yín wí lọ hallelujah ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló wà ní ipò adágún lónìí nítorí pé kí ni a ò gba ọ̀rọ̀ Ọlọ́run náà ayé wa lórúkọ Jésù gbogbo bí tí gbogbo ẹ̀mí kẹ́mi tó wà nínú ayé rẹ tó tako òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí yóò yá jáde ìwọ ẹ̀mí yóò fàyè gba ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé ẹni yìí ìtorí ẹ̀ láyé rẹ̀ sì ṣe wà ní ipò adágún ìtorí ẹ̀ ni kò ṣe lè kó àkókò ẹja ó yá ìwọ ẹ̀mí yìí ó yá jáde lórúkọ Jésù jáde lórúkọ Jésù jáde ìwé ẹ̀mí tó ń tako ìṣe rere tó jẹ́ kẹ́ni kó gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run débi tó lè yí padà gbogbo ẹ̀yin ọkàn òkúta nínú ọkàn ẹni tó ń gbọ́ wa yìí tí kò jẹ́ kó lè yí padà lórúkọ Jésù ọ̀run sọ di ọkàn ẹran a ó ní ẹ̀rí a ó ṣe rere ìkejì ni wípé gba ọ̀rọ̀ Ọlọ́run nínú ààyè nínú ayé rẹ o gbà láàyè nínú ayé rẹ Jésù pa àṣẹ wípé kí wọ́n tì sí ibú Jésù pa àṣẹ kí wọ́n tì sí ibú ó pa àṣẹ Bíbélì sọ pé ohùn Olúwa ń bẹ lórí omi púpọ̀ Ọlọ́run ògo ń sún àrà nígbà tí Ọlọ́run pa àṣẹ ṣé ìwọ tẹ̀lé àṣẹ Ọlọ́run hallelujah nígbà tí Ọlọ́run pa àṣẹ ṣé ìwọ tẹ̀lé àṣẹ Ọlọ́run pa àṣẹ nítorí pé ó bá wọn nínú ìbànújẹ́ ọkàn ni àṣẹ tí Ọlọ́run pa fún wọn nígbà tó wà ní ìbànújẹ́ ọkàn ǹjẹ́ o kíyèsí rẹ̀
hallelujah ọlọ́run dẹ̀ pa àṣẹ nítorí pé mo nǹkan tó wà nínú ọkàn wọn ni ẹ jẹ́ ká ka ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12. nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì ní agbára ó sì mú ju idà olójú méjì lọ ó mú ju idà olójú méjì lọ ó sì ń gún ni àní títí dé pinpin ọkàn àti ẹ̀mí ní àyà àti oríkèé àti ọ̀rá inú egungun òun sì ní olùmọ̀ èrò inú. ibi tá a lọ ni ẹ túbẹ̀ ká. òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Jésù ti rí i pé ó ti mọ nǹkan tó wà nínú wọn nípa àwọn pípọ̀ yìí wọ́n ń lọlé ní ìbànújẹ́ wọ́n ń lọlé with failure they are going back with failure they are going back with no testimony nítorí pé olùmọ̀ inú ni àti èrò ọkàn ó ní pé kí wọ́n ṣe kí ni kí wọ́n tì sí ibú ṣùgbọ́n hallelujah olórúkọ Jésù gbogbo ọba arínúròde olùmọ̀ràn ọkàn ni mo pè gbogbo ibi tí ọkàn rẹ ti kún fún ìbànújẹ́ ó yá ọ̀rọ̀ Ọlọ́run kó bá ọ pàdé níbẹ̀. Jésù. ó ń rò látijọ́ yìí ọba arínúròde olùmọ̀ràn ọkàn ló dẹ̀ ń wọ̀ ọ́ kò tí ì ṣetán láti pàṣẹ nípò kó o tì síbú kí o sì kó àkópọ̀ ẹja lórúkọ Jésù ìrànlọ́wọ́ fún ọ láti gbóhùn Olúwa ó yá kó wọnú ayé rẹ wá. nǹkan kejì ní nǹkan mìíràn tá a ti gbọ́dọ̀ kíyèsí nìyí ẹ yé ṣe àwáwí wọ́n ní tì síbú ó bẹ̀rẹ̀ sí sọ sórí ẹ̀ẹ́sà gbogbo òru àná làwa ti fi ṣiṣẹ́ ẹ̀ẹ́sà ọ̀ní kíni ọ̀ní màmá ẹ̀yin dẹ̀ lọ́nà fẹ́ lò fún iṣẹ́ yìí ó ní mọ́dún tí mo ti wà ní ṣọ́ọ̀ṣì yìí wọ́n ti pàǹtí Jùmọ̀kẹ́ ìgbà ni bọ̀dá Ṣẹ́gun ti dé bá wọn fi wọn jẹ alága àkórè ìgbà àwáwí nígbà tó Ọlọ́run ṣetán láti lò ọ́ fún iṣẹ́ mímọ́ rẹ̀ Ọlọ́run ṣetán láti gbé ẹ̀rí jáde nínú ayé rẹ̀ ó bẹ̀ sí sọ story hallelujah nínú ìgbéyàwó yín gbogbo ìgbà tí Ọlọ́run ti pàṣẹ láti gbé ọ dìde ṣùgbọ́n tó bẹ̀ sí sọ story nígbà ẹ̀mọ́dún tá ti wà ní ìgbéyàwó yìí tí ó sọmọ àti dọ́dọ̀ bàbá wòlíì kìíní kan lókè àti lọ sórí òkè àbárímù kò sí ẹ̀rí a lọ sórí òkè Ọlọ́run kọ́lé àmọye owó tá a ná níbẹ̀ a lọ sórí òkè Jọ́dánì ní Ṣàngó a ná ọ̀pọ̀lọpọ̀ owó kò sí nǹkan kan a lọ sórí Tápà kò sí nǹkan kan ṣé èsì ìwà ni ọmọ kékeré ìlànà lọ́nà wàá fẹ́ tẹnu ẹ̀ sọ̀rọ̀ jáde ṣé irú pọ́nlé yìí irú pọ́nlé lásán yìí lọ́nà fẹ́ tẹnu ẹ̀ sọ̀rọ̀ jáde àwáwí mo ti ṣe wáẹ́kì mo ti ṣe jáàmù mo ti rẹ́ admission lẹ́ẹ̀mẹ́rin àti mi ò sure pé Ọlọ́run fẹ́ kí n lọ sí school pẹ̀lú àwọn àwáwí ẹ yé ṣe àwáwí irú ìtí Símónì ṣe wípé gbogbo òru àná láti fi ṣiṣẹ́ a ò rí nǹkan kan lórúkọ Jésù wàá rí nǹkan rere gbogbo àwọn àkókò tó ti sọnù gbogbo àwọn wasted effort wasted time lórúkọ Jésù pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run alààyè pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀gá ògo lórúkọ Jésù ọ̀run sọ di rere gbogbo àwọn àkókò tó ti ṣòfò tó ń pa ọ́ lẹ́kún tó ń pa ọ́ nígbe gbogbo àwọn ìpè tẹ́ ẹ ti fi ṣòfò gbogbo àwọn òróró ìfàmìrí náà tó ti táìmì ti waste lórí wọn lórúkọ Jésù ó yá ẹ lọ kó àkópọ̀ testimony ẹ lọ kó àkópọ̀ ẹ̀rí lórúkọ Jésù ẹ lọ kó àkópọ̀ ẹ̀rí Símónì sọ wípé gbogbo òru láti fi ṣiṣẹ́ àwa kò rí nǹkan kan ṣùgbọ́n nǹkan kan tó ṣe ni pé ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà nílá ọ̀rọ̀ rẹ̀ ló ń wò ní sàn ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà nílá. Ìwé mímọ́ kò sọ wípé láti tètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ó ní wá sọ ó ní ìpasẹ̀ ọ̀rọ̀ ní adé ayé lẹ́yìn ra kò sí dáhùn kan nínú ohun tí a dá ó ní nínú rẹ̀ ní ìyè wà ìyè yìí sì mú ní ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ òkùnkùn kan kò sí lè ṣe kíni kò lè borí rẹ̀ hallelujah bó o bá fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣiṣẹ́ nínú ayé rẹ̀ àfi kó gbàgbọ́ nínú rẹ̀ ó wojú Olúwa fún ẹ̀rí jẹ bí èso pé fún wa ní oúnjẹ ìjọ wa ní òní àbí bẹ́ẹ̀ kọ́ hallelujah ó wà nínú ìpè kan ọ̀rọ̀ Ọlọ́run sọ pé òun kì yóò jẹ́ kí ìpín àwọn olódodo kó bá òun kì yóò ọ̀pá àwọn ènìyàn búburú kó bá lé ìpín àwọn olódodo kí àwọn olódodo kó má bàa fa wọn wọlé ẹ̀ṣẹ̀ hallelujah ó wà ní ipò ìnira Bíbélì sọ pé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí pé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là ibo ló sọ agbára ọ̀rọ̀ yẹn sí ibo ló sọ ìgbàgbọ́ ọ̀rọ̀ yẹn sí
Mátíù orí keje ẹsẹ̀ kejì sọ pé béèrè a ó fi fún yín, kọ̀ọ̀kan a ó ṣí sílẹ̀, wá kiri ẹ̀yin yóò rí, ibo lẹ́yìn fi agbára ọ̀rọ̀ yẹn sí. Ṣùgbọ́n nítorí pé a ò gbàgbọ́ nínú rẹ̀, òun ní ipò ayé wa ṣì wà ní adágún. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù ọ̀run gbé ọ dìde lónìí. Bó o bá ti gbàgbọ́ nínú ẹnìkan ni o, bó o bá gbàgbọ́ nínú ẹnìkan ni o, bó o bá gbàgbọ́ nínú ẹnìkan ni o. Wò ó, bó o bá fi gbogbo àkókò lọ ṣọ́ọ̀ṣì, tó o fi gbogbo àkókò lọ sí gbogbo ìsọjí, tó o lọ sí gbogbo ìṣòru, tó o mọ gbogbo èdè, àkókò àmàmà àkókò òkókò mẹ́mẹ́, ṣùgbọ́n tí o gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o waste time. Ṣùgbọ́n tó ń ṣògo nínú years tó ti lò nínú ministry, tó ń ṣògo nínú years tó ti lò gẹ́gẹ́ bí olórí ìjọ, ṣùgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run ò dúró nínú rẹ, ó fàkókò ṣòfò. Ṣùgbọ́n ní ọjọ́ tí Símónì gbé pinnu tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ, nítorí ọ̀rọ̀ yín sà, olùkọ́ni, nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, tíṣà gbà, nítorí ọ̀rọ̀ yín, olùgbàlà, nítorí ọ̀rọ̀ yín, bí àkókò ti síbú ní àwọn tó ti fún àwọn wọn tí wọ́n ti sọ ìrètí nù, tí wọ́n ti ń lọ. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run dúró, ó dá wọn padà sí ojú ọ̀nà, wọ́n gbàgbọ́ nínú rẹ̀, ó gbé àwáwí tì, ó tiẹ̀ ṣe àwáwí ṣùgbọ́n padà gbé tì. Àwáwí yẹn kò jẹ́ kí àwáwí yẹn control situation yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa problem tá a wà nínú ẹ̀ ló ń control situation wa, ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ló ń control ẹ̀. Tó bá ní hallelujah, ìyá kíní kan ẹ̀mí Ọlọ́run sọ wípé kẹ́ ẹ gbàwẹ̀ kíní, ẹjọ́ tó Ọlọ́run gbogbo ìta ti ń gbà nǹkan, ṣé mi mo pa Jésù ni? Hallelujah. Lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run ó dá ọ nígbè. Ọ̀rọ̀ Ọlọ́run ó wù ọ́ sàn. Ọ̀rọ̀ Ọlọ́run ó rà ọ́ padà. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run, gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, gbé àwáwí tì kí o sì gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Nípa ṣíṣe léyìí, wàá sì rí ìdáǹdè. O ní ìrere sí òní Ọlọ́run rán sí ọ lónìí pé kókó ọ̀rọ̀ tí Ọlọ́run rán wá sí ọ tí o gbọ́dọ̀ ṣe àṣàyàn lé lórí rẹ̀ ní nítorí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán jáde láti inú ìwé Lúùkù orí 5 láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 5, tí Ọlọ́run sì rán wa láti lo Hébérù orí 4 ẹsẹ̀ 12 láti fi gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. Wàá rí ìgbàlà lónìí. Ìtorí pé òun lọ ṣọ́ọ̀ṣì kò túmọ̀ sí pé ó ní ìgbàlà. O lè ti jẹ́ special apostle, o lè ti jẹ́ superintendent apostle, o lè ti jẹ́ pastor, o lè jẹ́ Sunday school teacher in church yín, o lè jẹ́ wọn náà ń pè gbogbo máa wàásù jù, kò túmọ̀ sí pé o ní ìgbàlà. O lè jẹ́ wọn ló máa ń kọrin jù ní choir stand yín, kò túmọ̀ sí pé o ní ìgbàlà. Ó lè jẹ́ pé ìwọ gangan làwọn ní chairman àwọn tó ń pàṣẹ ní ìjọ, kò túmọ̀ sí pé o ní ìgbàlà. Lórúkọ Jésù ìgbàlà wọnú ayé rẹ lónìí. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé idà olójú méjì ni, ó sì ń gúnni dé pínpín yẹn kàn, ó sì ń pín ọkàn níyà. Lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run wọnú ayé rẹ lónìí. Mo ní ọ̀rọ̀ Ọlọ́run wọnú ayé rẹ lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Olúwa Jésù, nítorí ọ̀rọ̀ rẹ ra ayé mi padà. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù Olúwa, nítorí ọ̀rọ̀ rẹ ra ayé mi padà. Jésù olùgbàlà ra ayé mi padà. Nítorí ọ̀rọ̀ rẹ ra ayé mi padà. Nítorí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ bí ayé mi dìde. Nítorí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ bí ìgbéyàwó mi wò. Nítorí ọ̀rọ̀ rẹ tún ìgbéyàwó mi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ ra ayé mi kọjá. Nítorí ọ̀rọ̀ rẹ gbé mi dìde. Nítorí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ tún mi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ rà mí padà. Nítorí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà lẹ́ẹ̀kọ́sẹ̀ mi mímọ́. Nítorí ọ̀rọ̀ rẹ mú mi rí iṣẹ́ jẹ́, iṣẹ́ tó rán mi wá sínú ayé yìí láti wá jẹ́ adániwáyé. Nítorí ọ̀rọ̀ rẹ fi àṣẹ ọ̀rọ̀ rẹ tì mí lẹ́yìn àdúrà. Ní orúkọ Jésù, orúkọ Jésù ẹ̀mí mímọ́. Nítorí ọ̀rọ̀ rẹ jẹ́ ríṣẹ́ jẹ́, ẹ̀mí mímọ́ mú mi ríṣẹ́ jẹ́. Nítorí ọ̀rọ̀ rẹ mú mi ríṣẹ́ jẹ́. Nítorí ọ̀rọ̀ rẹ ràn ayé mi lọ́wọ́. Nítorí ayé mi ràn ayé mi lọ́wọ́. Nítorí ọ̀rọ̀ mi ràn mí lọ́wọ́. Nítorí ọ̀rọ̀ rẹ mú mi ríṣẹ́ jẹ́ ní ayé iṣẹ́ tó rán mi sí ìrọ̀bá ní ìyà láti jẹ́. Nítorí ọ̀rọ̀ rẹ ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa. Jésù lè mọ̀ pé mo ní ọ Bàbá, nítorí ọ̀rọ̀ rẹ, nítorí ọ̀rọ̀ rẹ, táyé mi ṣe torí mi ṣe bàbá, káráyé lè mọ̀ pé mo ní ọ.
hallelujah. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run nítorí ọ̀rẹ́ tún ayé mi ṣe. Gbogbo ìjọ Kristi tó ti bàjẹ́ tún wọn ṣe. Gbogbo ìdílé tó ń ṣọ̀fẹ́ tún wọn ṣe. Gbogbo ọkàn tó ń pòǹgbẹ ọ̀rọ̀ rẹ jẹ́ kó múlẹ̀ lókun àyà wọn àdúrà. Ní orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé nítorí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe sà. Olùkọ́ àgbà nítorí ọ̀rọ̀ yín ẹ tún ayé mi ṣe. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan nítorí ọ̀rọ̀ rẹ yín ẹ tún ayé mi ṣe. Lórúkọ Jésù nítorí ọ̀rọ̀ yẹn tún ìjọ Kristi ṣe. Nítorí ọ̀rọ̀ rẹ tún ìjọ Séráfù ṣe. Nítorí ọ̀rọ̀ yín ẹ tún ìpè àwọn ènìyàn ṣe. Nítorí ọ̀rọ̀ yín ẹ tún iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn ṣe. Nítorí ọ̀rọ̀ yín ẹ gbé àwọn ènìyàn fún ìsọjí yín. Nítorí ọ̀rọ̀ yẹn tún ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe. Nítorí ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí àlàáfíà kó jọba lórílẹ̀-èdè wa. Nítorí ọ̀rọ̀ yín jẹ́ kí ọ̀rọ̀ gbogbo jáde ọ̀pọ̀ lórílẹ̀-èdè wa. Jẹ́ kí àlàáfíà yín kó wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ní àṣẹ láti Jésù. Ọlọ́run agbẹ́yìnga fún agbára tí ó wá agbára yín lónìí. Agbẹ́yìnga nítorí ọ̀rọ̀ yín. Agbẹ́yìnga nítorí ọlá yín. Agbẹ́yìnga nítorí ìrànlọ́wọ́ yín. Agbẹ́yìnga nítorí ojú rere yín. Olú ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba àyè wa. Adániwáyé ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run gbogbo àgbáyé ẹ gba àyè yín. Olúwa nítorí ọ̀rọ̀ yín ẹ dáríjì wa. Ọ̀rọ̀ yín ṣáà ní ìmọ́lẹ̀ sí ọ̀nà wa. Jésù bá wọn létí odò adágún. Wọ́n ti ń fọ àwọ̀ wọn nítorí pé èrè tí wọ́n ti pin. Ẹkún ti gba ọkàn wọn kan. Disappointment ń jalága níbẹ̀. Ṣùgbọ́n ọba àwọn ọba sọ wípé fún mi ní ọkàn tirẹ̀. Ẹ̀mí mímọ́ wọnú ọkàn ayé wa. Àwọn ọkọ̀ tó ṣòfò tó nílò ìjọba yín, tó nílò kẹ́ ẹ jókòó síbẹ̀, tó nílò kẹ́ ẹ ṣọlá níbẹ̀, tó nílò kẹ́ ẹ lò wọ́n nítorí pé ẹ rí ọkọ̀ méjì, ẹ rí ìgbéyàwó méjì, ẹ rí ìpè méjì, ẹ rí iṣẹ́ ìránṣẹ́ méjì, ṣùgbọ́n ẹ pinnu láti lo ọ̀kan. Ẹ sọ fún Símónì pé kó ẹ bẹ́tù bẹ́ẹ̀ ni ní pé kó tẹ̀ sẹ́yìn díẹ̀. Ẹ̀mí mímọ́ ó yá jọba nínú ọkọ̀ ayé wa. A fẹ́ kọ́ ẹ lo ọkọ̀ ayé wa nítorí pé ọkọ̀ yìí ṣòfò. Ní ipò òfò tó dẹ̀ wá ipò ẹ̀gàn ni, ipò òfò tó wà yìí ipò ìtìjú ni, ipò òfò tó wà yìí ipò ìbànújẹ́ ni. Ẹ̀mí mímọ́ wá jalága níbẹ̀. Bàbá wá jalága níbẹ̀. Ẹ̀mí mímọ́ wá jalága níbẹ̀. Gbogbo ọ̀nà tá a ti ń lo àṣẹ gbàmọ́ yín lọ́wọ́ nígbà tó tó pé tì í sí ibú tó wá bẹ̀rẹ̀ sí ní ka sítórì. Gbogbo ọ̀nà tá a ti ń lo àṣẹ gbàmọ́ yín lọ́wọ́ tá a ti ń sọ sítórì tá a ti ń ṣàwáwí. Ẹ̀mí mímọ́ jẹ́ kí àṣẹ yín kó dá wa pa sójú ọ̀nà. Gbogbo ọ̀nà tí ìgbàgbọ́ wa ti sọnù. Ó ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ Olúwa nítorí ọ̀rọ̀ rẹ olùkọ́ni nítorí ọ̀rọ̀ yín tá a gbọ́ nítorí gbogbo ọ̀rọ̀ àlàyé tẹ́ ẹ ṣe nítorí ọwọ́ agbára tẹ́ ẹ fi hàn láti inú ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí n tì síbú agbára náà sì ṣiṣẹ́ ó kó àkópò ẹja gbogbo ọ̀nà tá a ti ń lo àṣẹ gbàmọ́ yín lọ́wọ́ gbogbo ọ̀nà tí ìgbàgbọ́ wa ti sọnù ẹ̀mí mímọ́ ẹ já wa pa àsójú ọ̀nà. Àwọn ìgbéyàwó àwọn ìpè àwọn iṣẹ́ ìránṣẹ́ tí ìgbàgbọ́ rẹ̀ ti ṣáàtì ẹ̀mí mímọ́ ẹ já wa padà sójú ọ̀nà ọ̀rọ̀ yín jẹ́ kó gbé wa ró ọ̀rọ̀ yín jẹ́ kó ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ yín jẹ́ kó dá wa ní ìdè ọ̀rọ̀ yín jẹ́ kó tú wa ṣe ọ̀rọ̀ yín jẹ́ kó fún wa ní àlàáfíà gbogbo ẹ̀yin iṣẹ́ tó ń ṣòjòjò tí ọ̀rọ̀ Ọlọ́run gbé yín dìde gbogbo ẹ̀yin ọjà tí gbèsè ń ṣe wà níbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run gbé yín dìde gbogbo ẹ̀yin ìpè tí kò ní olùrànlọ́wọ́ lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run pèsè fún yín gbogbo ẹ̀yin iṣẹ́ ìránṣẹ́ tí ìbẹ̀rùbojo kò jẹ́ kẹ́ lè jáde síta láti fi ìpè àti iṣẹ́ ìránṣẹ́ yín hàn lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run kún yín fún agbára gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run tó ń ṣòyòjò ọ̀rọ̀ Ọlọ́run gbé yín dìde mo ní ọ̀rọ̀ Ọlọ́run gbé yín dìde kìrìsìtẹ́nì lágbàáyé ọwọ́ Ọlọ́run kó rọ̀gbà yín wá ká ẹ̀mí mọ́ kó dá wa padà sí ojú ọ̀nà ìjọ Séráfù lágbàáyé lórúkọ Jésù ọ̀run kó tì wá lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run kó ṣamọ̀nà wa mo ní ọ̀rọ̀ Ọlọ́run kó tú wa ṣe gbogbo àwọn alágídí ẹ̀mí mọ́ mú wọn tẹríba gbogbo àwọn alágídí ẹ̀mí mọ́ mú wọn tẹríba gbogbo àwọn màdàrú olúwe sọ́ndà láì lágbára gbogbo àwọn màdàrú olúwe sọ́ndà láì lágbára ọwọ́ agbára kan ló sọ Kórà Dátánì àtàbùrámù dá láì lágbára lórúkọ Jésù ọwọ́ náà kó sọ yín dá láì lágbára ìjọ Séráfù kó máa tẹ̀síwájú orúkọ ìjọ Kristi lágbàáyé kó gba agbára sí ọ̀run kó ràn wá lọ́wọ́ nítorí ọ̀rọ̀ Jésù Kristi orílẹ̀-èdè wa wà lálàáfíà nítorí ọ̀rọ̀ olùgbàlà orílẹ̀-èdè wa wà lálàáfíà nítorí ọ̀rọ̀ olùgbàlà gbogbo ẹ̀yin ní ìpè ẹ gba àṣẹ tuntun nítorí ọ̀rọ̀ olùgbàlà gbogbo ẹ̀yin
ẹ̀yin tẹ́ wà nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù ọ̀run kó fún yín ní àṣẹ tó fún ògo Ọlọ́run kó rọ̀gbà yí wa ká ní àlàáfíà ní pípé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa a ò ní ṣubú ara a ò ní ṣubú ẹ̀mí a ó ṣe rere ìjọba ọ̀run kò ní di èèwọ̀ fún wa níjọ́ ológo ní ọjọ́ ọlọ́lọ́ ní ọjọ́ lẹ́wà ní ọjọ́ tí owó kò ní lọ́lá tí aṣọ kò ní níyì tí ò ní sí superintendent apostle tí ò ní sí general apostle téèyàn kò ní lè fọwọ́ sọ̀yà níwájú olùgbàlà níwájú ìtẹ́pẹ́rẹ́ rẹ̀ ní pastor tí ò ní sí millions ní mo kó jọ tí ò ní sí pé mi ò tí gba àjọ tí ò ní sí pé mo gbàjọ lọ sọ́dọ̀ tẹ́lọ̀ mi ò tí wọ́ tí gbogbo ayé jùmọ̀ dúró wájú ìtẹ́ lórúkọ Jésù àní dẹni ìtàdí ìjọ náà ògo Ọlọ́run alààyè ó rọ̀gbà yí wa ká ọlá Ọlọ́run alààyè ó wà pẹ̀lú wa a ó ṣe rere ní orúkọ Jésù olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù. Ìgbàlà mi, agbára ẹ̀mí mi. Ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí Olúwa ní ilẹ̀ alààyè. Mo tún rántí Olúwa. Gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa nígbà tí a bá ń pè é. Ọlọ́run, ojú ọdún rà. Ìwọ ló dá wa ní ìpè nínú ìgbọ́jú. Tọ́jú rere fún wa, tó bá àdúrà wa. Nítorí ọ̀rọ̀ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó wà pẹ̀lú ọba tó ràn wá lọ́wọ́ tó fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí ètò ní ìrere Síónì lónìí. Ètò ohùn àwọn kérúbù ń tẹ̀síwájú lórí platform ohùn àwọn kérúbù. Ẹ lọ síbẹ̀ ẹ like ẹ comment ẹ follow. Ètò ohùn àwọn kérúbù ṣì ń tẹ̀síwájú lórí rédíò ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30 lórí ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Pẹ̀lú mi níbí ni bàbá nínú Olúwa senior apostle Dáre Adéwùnmí evangelist Michael Adéoyè lórúkọ tèmi 08165537283 nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí nígbàkigbà tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bá mi sọ. A ó tún pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Monday bákan náà lórí ètò Oníyìnrere Síónì gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti fún wa láṣẹ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn fi pàdé lórúkọ Jésù olùgbàlà ẹ wà ní àlàáfíà. Shalom shalom. Káyé mi ṣe torí mi ṣe bàbá. Káyé má bá yọ̀ mí. Aláyé ẹ̀ mọ̀ pé mo ní ọ.